ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ọpẹ́ ní fún Ọlọ́run wa tó sọ adé àsìkò yìí ọba tó ní wa tó lẹ̀mí wa tó ní ta ni a tún wà pẹ̀lú ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ẹ̀yẹn ọmọọba Abdulateef Adékúnlé Òyí bàbá ká tó wọnú ètò ẹ bá kí gba àwọn ojú tó wà kára yé. gbogbo ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí wa o mo kí wa pé a káàárọ̀ láwọn ìlú kan mo dẹ̀ tún kí wa pé a kú ìdájí láwọn ìlú kan a kú ìyálẹ̀ta láwọn ìhà ibì kan a kú wákàtí àti àkókò yìí tí afẹ́fẹ́ àti ọwọ́ ọjà ètò yìí lè máa dé bá wa mo kí gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá pé kára ó lé o ẹ̀sìn ọba ajẹkùpẹ́ àwọn olórí aṣiṣẹ́ bí àṣẹ òní kú mọ́ àwọn bàbá wa lẹ́nu o ọ̀pá àtẹlẹ̀ tí wọ́n fi ń kó ìlú jẹ ọ̀pá náà níṣẹ́ mọ́ wọn lọ́wọ́ mo wá kí bàbá mi ọba Babátúndé Àkàndé Ògúnwùsì Ọọ̀ni rìṣà àrólé Odùduwà Ọlọ́fin Àdìmúlà òpó àkọ́kọ́ tí ń rẹrù ilẹ̀ Yorùbá aṣáájú fún gbogbo ọba ilẹ̀ Yorùbá kábíyèsí ẹ pẹ́ láṣẹ o àròyìn arẹrù pẹ́ àfọ̀yín ò ní wọ̀ lójijì alẹ́ alẹ́ kó dìdẹ̀ yín ó tó fò torí òdìdẹ̀ kì í ṣe yí ọ̀sán eku aké bí eku ẹyẹ aké bí ẹyẹ ọmọ èèyàn á fọ̀hún ọmọ ènìyàn lásìkò tí nílẹ̀ Yorùbá bó tilẹ̀ hùn kó rí nílẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ò ní dàrú lọ́tẹ̀ tí àwọn olórí wọn á ṣiṣẹ́ ìbí ẹ̀sùn ọba dẹ̀ jẹ́ kó pẹ́ àṣà pẹ́ lẹ́nu ìkọrin kése irùkẹ̀rẹ̀ agbógbógbó á dẹ̀ máa pọ̀ sí kó tó lè dábẹ́rẹ́ láṣẹ Olódùmarè mo kí yín o bàbá ẹ kú àsìkò yìí orúkọ mi kò yí padà orúkọ mi ni Àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoróyè Òyí tí mo jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá tó olótú ẹ káàbọ̀ sí ààfin ìṣọ̀kan Yorùbá mo kí i pé ẹ káàbọ̀ ṣùgbọ́n àbùdù yẹn ẹgbẹ́ àfa àbùdù lẹ̀ o ẹni ká má yọ ẹ má yọ àbùdù kúrò ẹ bá ti ń pe láti ká máa fi àbùdù sílẹ̀ yìí ẹ bá ti ń pe Látìfù ẹ mọ̀ fi àbùdù sí ká mọ̀ pé àbùdù yẹn ká má yọ kúrò o tó o ti jẹ́ nìyẹn ẹ káàbọ̀ Àràbà ẹ káàbọ̀ ẹ kú ìwà abẹ́rẹ́ yo ẹ kú ìrìn ọjọ́ àtúntìdé náà nìyẹn. bẹ́ẹ̀ni. bàbá àwọn àgbà bọ̀ wọ́n ní ibi tá a bá roko sí ibẹ̀ láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni o ibi tá a mú lé nígbà tá a kọjá náà ni a tún gbé tàbí pàápàá àwọn tó ti ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ lórí bàbá ọba ìlú Ọ̀yọ́ Túnjí tí wọ́n dolóògbé ní tẹ́tí ṣàlàyé àwọn kankan àti pé lẹ́yìn ìgbà náà ni bọ́n ṣe ń pè yín náà ń pe àwa náà báwọn kan ṣe ń mú ìlọ́gbẹ̀ẹ́ ni pé bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ náà ló bẹ́ẹ̀ náà kan sọ pé
kò rí bẹ́ẹ̀ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ àwọn ọmọ aráyé ò lè fẹ́yàn tán ìrìnsàn tó dùn létí gbogbo ọmọ aráyé. ilé ayé bí ìlú gángan sí. bẹ́ẹ̀ni ìkọjú sẹ́nì kan ẹ̀yìn ló kọ sáwọn kan. bẹ́ẹ̀ni ibi tó dàbà dúró yìí ipò wo ni ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá wà lórí ọ̀rọ̀ náà. olótú àkọ́kọ́ kí n tó sọ ipò tá a wà mo fẹ́ fi àsìkò yìí ṣe àtúntò sí àwọn ìpè kan tí mo gbà láti ìlú Amẹ́ríkà ní ọjọ́ kejì tá a ṣètò tán bí àwọn ìpè àbáàdì kan wọlé láti ọ̀dọ̀ àwọn kan nílùú Amẹ́ríkà pé wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí pé àwọn fẹ́ràn ètò tí mo ṣe o ṣùgbọ́n mo ń fi gbá kan ń bọ̀ kan nú ṣègbó òun ni olóyìnbó sọ pé èèyàn wà bias. bẹ́ẹ̀ni. mo wá dákẹ́ láti lè mọ ọ̀nà tí mo gbà fi gbá kan bọ̀ kan nínú wọ́n ní mo ṣe máa wí pé Ọọ̀ni lolórí ọba ilẹ̀ Yorùbá àti pé ọ̀nà wo ni mo gbà sọ pé Ọọ̀ni ń kí ọba Akeem Ọ̀wádé tí wọ́n jẹ́ bàbá wa Aláàfin Ọ̀yọ́ tuntun sí àsìkò yìí pé Ọọ̀ni ń kí kò dìde dúró àti pé ibì kan tí mo ti ní bàbá wa onírìṣà wọ́n kí bàbá wa Aláàfin àná ọba Lámídì Adéyẹmí pé bàbá tẹríba ṣùgbọ́n mo rí pé ibi tí ọgbọ́n bá dé ibẹ̀ lèèyàn máa ń sọ̀rọ̀ mọ́ ẹ̀ẹ́dẹ̀ lè retí pé òmùgọ̀ èèyàn kó sọ̀rọ̀ ọlọ́gbọ́n torí mo rí pé ẹni tó ń bá mi sọ̀rọ̀ yẹn làákàyè ò fi bẹ́ẹ̀ kún tó làákàyè yòrò torí tí làákàyè ni ẹ ò bá yòrò ó yẹ kó gbọ́n tí mo sọ bẹ́ẹ̀ yẹn wípé bàbá tẹ̀ Ọọ̀ni náà sì tẹ̀ fún wọn kò dẹ̀ ń ṣe bí ẹyọ kan kì í ṣe bí ẹ̀ẹ̀mejì nígbà tí wàhálà ìjà Fúlàní ń gbóná tí ọ̀rọ̀ Oòduà Nation ń gbóná jọjọjọ ìpàdé kan wáyé nílùú Ìbàdàn bàbá wa Lámídì Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ wọ́n wà ń bẹ̀ Emir Sẹ́ríkì àwọn Haúsá tó jẹ́ Fúlàní ó wà ń bẹ̀ bàbá wa Onírìṣà ọba Babátúndé Ògúnwùsì wọ́n wà ń bẹ̀ nígbà tán dé táwọn àti bàbá kíra wọ́n kíra ní kí àpọ́nlé bàbá gbọ́wọ́ lọ́wọ́ wọn báwọn ṣe ń bẹ̀rẹ̀ ni bàbá bẹ̀rẹ̀ ṣùgbọ́n Sẹ́ríkì àwọn Fúlàní ìgbà tó ń bọ̀ wọ́n gbé àga ẹ̀dá níní àga tó gbé fún àwọn èèyàn mẹ́kọ́ ló jókòó sí o ibi tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ láti ìlú Amẹ́ríkà ibi tọ́pọlọ wọn sorí kodò sí mi sọ pé gbogbo àwọn tó ń bá mi sọ̀rọ̀ láti Amẹ́ríkà wọ́n ẹja ńlá o ṣùgbọ́n ẹnìkan ṣoṣo táwọn kan rán ṣáájú tọrọ ẹ̀fẹ́ dàbí orógùn tí ò fẹ́ mọṣẹ́ kọ̀ tó jẹ́ pé inú omi gbóná ló fẹ́ kọ́gun orí sí Fúlàní yìí ó gbé àga ẹ̀dá níní bó sì ṣe ń bọ̀ ó jókòó ni àwọn ò rí ìyẹn sọ o ṣùgbọ́n ibi tí wọ́n kọrí sí ni pé a ṣe wá sọ pé Ọọ̀ni ó ju Aláàfin Ọ̀yọ́ lọ tẹ́ ẹ bá wo àfẹni tí kọ́kẹ́ka bù kéré báyìí láti 1970 láti 1960 lẹ́yìn 1960 táwa dáyé wá sí 1970 ń bí ọmọ tó bá lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà náà ṣe mọ̀ pé wọn ò lè ṣe kán má ṣe ìtàn tá à ń pè ní history nígbà náà ẹ rí wípé kò sọ ọmọ tán kọ́ nígbà yẹn tó lè sọ fún pé lẹ́yìn Ọọ̀ni tó máa sọ fún pé ọba kan ni nílẹ̀ Yorùbá tó jẹ́ olórí ọba n tó máa kà nínú ìwé ni wípé Ọọ̀ni lolórí ọba ilẹ̀ Yorùbá nígbà táwọn kan wá dìde ní mílíníọ̀mù yìí sì tán wá sọ pé
rárá kò rí bẹ́ẹ̀ mọ́. ẹjọ́ tó àwọn tó kàwé láti àsìkò yẹn ṣe mọ̀ pé ìtàn tó bá sọ fún àwọn ọmọ tiwọn àti tó ń sọ ń sìn ẹ mọ̀ pé ìtàn yẹn ó máa kọlura wọn kò ní yé wọn nígbà tọ́mọ Yorùbá wá débì kan tó bá wá ń bè lọ́wọ́ ẹ̀ tó bá wá ń gbé ibi tó yẹ kó rí wà tó wá ń gbé sírù ṣe mọ̀ pé wọn ò ní pè lọ́mọ kọ ọmọ àlè náà máa pè. ṣùgbọ́n kí n tún lo àkókò yìí láti sọ fún ẹni tí ó ń pè mí láti ìlú Amẹ́ríkà yẹn pàá jẹ bàá lẹ́rù kò sí kú tó máa pàgbà táà ní bọ́pọ̀ lórí ẹ̀mẹ́ o. ẹni tó bá ń jí wá sẹ́nu ọ̀nà àwọn èèyàn tó wá ń tọrọ oúnjẹ ló máa bẹ̀rù pé tí bá sọ̀rọ̀ lágbájá oúnjẹ tó ń fún mi ó lè gbé àpò gàrí ẹ̀ kúrò lẹ̀. gbogbo ẹ̀yin tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ ẹ mọ̀ pé mi ì tí fi ọjọ́ kan ṣe rí láti ọdún tá a ti ń bá bọ̀ àti pé ẹnìkan rí pé ẹjọ́ ẹ wá fún wa lówó kò ṣẹlẹ̀ rí. ṣùgbọ́n ẹni yẹn tún wá sọ fún mi pé àwọn pọ̀ táwọn fẹ́ pè mí o wọ́n kàn ìkọ́kọ́ sọ pé kóun kọ́kọ́ pè mí. lẹ́yìn ìgbà tí mo wá ṣe àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ìfòhùnránṣẹ́ ó kà á òun náà sọ̀rọ̀ pé kì í ṣe tìjà nígbà tó yá ó ní àwọn ti sọ fún àwọn ẹni ẹ̀rọ àwọn tó fẹ́ pè mí kọ́ máa kò ní ìbọn pè mí mọ́. nígbà tó tún wá wo ètò kejì ó tún pè mí bákan náà ìyẹn kì í ṣe pé ó tiẹ̀ pé ó tẹ àtẹ̀jíṣẹ́ ohùn ránṣẹ́ sí mi ni tó bá tàkòkò àgbé sórí afẹ́fẹ́ ó wá ń dáhùn pé mo ṣe tún àwọn ọ̀rẹ́ mo ṣe máa sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ kíní kan táwọn dúró lé lórí ni pé àwọn ò dúró àwọn ò fẹ́ kí kíní kan wà bias Aláàfin Ọ̀yọ́ ṣe kíní kan Aláàfin Ọ̀yọ́ ní Ààfin Ọ̀yọ́ ni ò jẹ́ kí ogun okólẹ̀ Yorùbá ṣùgbọ́n màá pìtàn fún lágbájá á lọ bínú kó sómi kó nítọ̀ wọn má gbàgbé pé àwọn ìtàn kan wà tó bá pàǹpà bàbá tó bá bí òun gan máa lọ bínú kó sọ́sà mi. bá a bá ní ká tútàn palẹ̀ tàbá ń bu tàbá ní pé ká kẹrú inú ẹrú àbàjẹ́ o kí ẹnìyẹn ibi tó ti bù kó tọwọ́ ọmọ ẹ̀ báṣọ. ọ̀rọ̀ tó bá mi sọ gbẹ̀yìn mo dẹ̀ pé àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí mo tún tẹ̀ ránṣẹ́ sí kò tí gbọ́ ni wípé táwọn bá wá bọ́ sórí social media fún mi kọ́ táwọn bá tọ́ èmi náà dẹ̀ ti sọ ránṣẹ́ sí pé kán ṣí àwọn yẹn lẹ̀kan bọ́ sórí social media á jẹ́ pé wọn ò fẹ́ kí tàn wọ́n wà láyé mọ́ ni àárọ̀ wọn ṣẹ́ tàn fẹ́. mo sọ mo dẹ̀ tún maintain stand mi pé èmi ò gbé ìlú òyìnbó a lè máa lọ ká padà wálé o ṣùgbọ́n Áfíríkà lè ní ń gbé ìwà abínibí ò lè kúrò. ẹni ẹ náà sì ti sọ pé òun ò lè ṣe kó òun má wá sílùú òun ò lè ṣe kó òun má wá sílẹ̀ nìbọn òun máa wá ó máa padà ní kì í ṣe ìlú bí ló ń gbé. ẹjẹ́ àpàní wọn kọ yà síbẹ̀ láti lè sọ̀rọ̀ àwọn ìpè àbúrú táwọn ń pè ránṣẹ́. ibi tí mo ti máa gbà wọlé ni pé mo wá ń sọ fún ẹni yẹn pé ohun tó yẹ kí òkóbó Yorùbá bọ̀ kò bọ̀. bàbá ọba Ọ̀yọ́túnjí Mọ́rúnfálè ṣe bá Amẹ́ríkà ni ìwọ tó ń bá mi sọ̀rọ̀ ń gbé ṣe bí bàbá yẹn wá sí Nàìjíríà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàfin Ọ̀yọ́ tí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ lórí ṣùgbọ́n tá a gbàgbọ́ wípé fọ́nrán tí bàbá yẹn fi sọ̀rọ̀ bàbá yẹn ò lè parọ́ àwọn kan wà fẹ́ pé wọ́n ti pẹ́ lóyìnbó wọn irọ́ pípa wọn kò sínú ẹ̀jẹ̀ wọn. lẹ́yìn ìgbà náà ni bàbá yẹn sílẹ̀ wọ̀ ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra wọ́n lẹ́ẹ̀sọ̀ nǹkan kan lé lórí gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ bàbá yẹn ẹni yẹn ò sọ̀rọ̀ lé lórí ó ṣáà ń padà sórí pé àwọn òun kúkú sọ fún Almoruf pé kó má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ní ọ̀fífẹ́ ńgbà yẹn pé tó wá sọ pé òun ló lọ jẹ́ ẹnu fóró tó sọ pé Ọọ̀ni ju Aláàfin lọ. ìyẹn túmọ̀ sí pé ẹni yẹn ní àjọṣepọ̀ pẹ̀lú ààrẹ Almoruf. tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ètò kan tá a ṣe kọjá tí mo fi ń sọ̀rọ̀ lórí tí mo fi ẹ̀hónú mi hàn lórí ọ̀rọ̀ tí Almoruf sọ lórí bàbá wa Ọọ̀ni ìrìṣà nígbà náà ẹ rí i pé kòrò ìgbà yẹn náà mú kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akeem Ọ̀wádé tó wà lórúgbà ń sìn tó dẹ̀ ń sọ kàtókàlì ńgbà yẹn pé àwọn ti lọ́ba ń sìn irú ẹ̀ tán fi ń kun Ọ̀yọ́ yẹn wọn lè fi rẹ̀ yẹn kú mọ́
Aláàfin Ọ̀yọ́ kì í ṣẹgbẹ́ Ọọ̀ni of Ifẹ̀ tí mo rí àtàwọn èdè àgọ̀ tó pè bẹ́ẹ̀ ńgbà náà. Tẹ bá rántí olótùú ẹ bá gbàgbé mo ní tí ò bá bẹ̀bẹ̀ ránṣẹ́ àbí kó kọ lẹ́tà ẹ̀bẹ̀ ránṣẹ́ sí ààfin Ilé-Ifẹ̀, mo ní tó bá tún ọ̀rọ̀ yẹn sọ kọjá bó ṣe wà. Ṣé ẹ rántí pé mo sọ pé ìṣọ̀kan Yorùbá á pè lẹ́jọ́, ọ̀rọ̀ yẹn ò sì tí kúrò lórí ẹ̀, a sì dúró lórí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n ká wá bọ́ sí gbangba ọ̀rọ̀ gan-an ṣánṣán tá a fẹ́ sọ yìí. Mo gbọ́ fídíò kan tí wọ́n fi ránṣẹ́ sí mi nípa Ìyèdára tó ń ṣe ètò tó ń ṣe lórí bàbá Moronfale bàbá ọba Ọ̀yọ́túnjí. Mo dẹ̀ gbọ́ ti brother wa yìí Ọlá Mike. Àwọn méjèèjì wọ́n ń hùwà bí ọmọ ọkọ Yorùbá, torí pé tá bá sọ pé a fẹ́ gba òmìnira fúnlẹ̀ Yorùbá, tá wá mú àwọn èèkàn Yorùbá tí wọ́n ń gbé lẹ́yìn odi, tá wá kàn déédéé ń fi ìjà ń lọ̀ wọ́n nítorí pé nínú ìjàmbá ìjà tá bá fi lọ̀ wọ́n iná padà ẹ̀mí wọn padà ń bọ́ sí. Ẹjọ́ ṣé tá bá wá gba orílẹ̀-èdè Yorùbá yẹn fúnrara wa, tá gba Oòduà nation yẹn fúnrara wa, dámì sàmàmà ṣara wa palẹ̀ ọ̀kọ̀ọ̀kan ni. Ọba aláyé afẹ́ sọ̀rọ̀ ẹ̀dí Ọlọ́run, ọba aláyé afẹ́ sọ̀rọ̀ ẹ̀dí wípé òun ò ṣe é bá wí. That means àrònú ń ta aláàfẹ́ gbà dáadáa. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ mo gbọ́ ètò àwọn kan tó ń sọ wípé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ bàbá Moronfale bàbá ọba Ọ̀yọ́túnjí wọ́n fẹ́ fi ṣe distraction lórí rally tó ń plan ni. Ẹni tó bá ní làákàyè ó yẹ kó yọ kúrò nírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀ ni, gẹ́gẹ́ bí nǹkan tí brother wa Ọlá Mike sọ. Torí tẹ̀mí ara wa ò bá jọ wá lójú, báwo lẹ̀mí wá ṣe fẹ́ jọ ara àta lójú? Nígbà tí Yorùbá bá ti mú Yorùbá ẹgbẹ́ tó ti ń ṣe ní ṣùtá ikú, tó bá jẹ́ pé Haúsá ló ṣe Yorùbá ní ṣùtá ikú, kí la fẹ́ ṣe sí? Tó bá jẹ́ pé Yíbò ló dìde tó ṣe bẹ́ẹ̀ fún ọmọ Yorùbá tó padà já síkú, ẹjọ́ kí la fẹ́ ṣe? Tó bá jẹ́ pé Ìgàrà àbí Típí àbí Ẹ̀dọ́mà àbí àwọn ẹ̀yà míì nílẹ̀ adúláwọ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ sí Yorùbá, ẹjọ́ kí ni a fẹ́, kí làwa Yorùbá yẹn fẹ́ sọ náà? Nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ tá a ṣe gbẹ̀yìn, mo ní tá a bá ṣọ́ra ọ̀rọ̀ ikú bàbá Moronfale bàbá ọba Ọ̀yọ́túnjí ó máa dàbí ògbèrì tí wọ́n pa sí gbòòrò ni, àpagbé ló máa jẹ́ tí kò bá sí ọwọ́ tó nípọn tó tóbi. Ọwọ́ yẹn ò dẹ̀ lè tibì kankan jáde ju àwọn tí wọ́n ń gbé nílùú Amẹ́ríkà, tí wọ́n mọ̀ pé abẹ́ ọmọ bíbí ìlú Amẹ́ríkà tá à ń pè ní citizen ni bàbá yìí. Mo ti ẹni tó bá mi sọ̀rọ̀ yẹn ó láwọn ní àwọn evidence lọ́wọ́, mo dẹ̀ sọ fún pé ìṣọ̀kan Yorùbá kì í bọ́ ta sọ̀rọ̀ tá a bá ìdí ṣa ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Mo gbọ́ fọ́nrán kan tí Alimorufu ti ń sọ̀rọ̀ pé òun lòun yẹ kóun jẹ bàbá ọba Ọ̀yọ́túnjí. Fọ́nrán ẹ̀ wà lọ́ọ̀ mi, tó má tiẹ̀ papà lọ delete ẹ̀, àwa ti yọ alẹ̀ fi sínú àkàlẹ̀ wa. Nígbà tí mò ń sọ wípé tán bá sọ pé kọ́kọ́ gbé ẹnikẹ́ni, ààrẹ Alimorufu ló yẹ kán lọ, ó yẹ káwọn ọlọ́pàá lọ gbé, àwọn ẹbí ayẹ àwọn Alimorufu ló yẹ kọ́kọ́ lọ gbé, torí òun ló fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí ránṣẹ́. Àwọn ọ̀rọ̀ kan tí bàbá yìí sọ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn àti ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́. Àwọn ẹgbẹ́ tán làwọn múra láti ṣe ìwọ́de nítorí ikú bàbá Moronfale yẹn nílùú Amẹ́ríkà. Mo wá sọ ọ̀rọ̀ kan pẹ̀lú ẹnìkan tó bá mi sọ láti ìlú Amẹ́ríkà. Mo ní tó bá fẹ́ kí ìṣọ̀kan Yorùbá bá wọn ṣiṣẹ́ papọ̀ kó pè mí, àwa náà tún kàn sáwọn ẹgbẹ́ kan tó ní interest lórí ọ̀rọ̀ yẹn tá a jọ ṣe ìwọ́de.
tó bá dẹ̀ ní because mo rántí pé ẹni tó bá mi sọ̀rọ̀ láti Amẹ́ríkà yẹn ó ní àwọn ń tákù àwọn Awíkonko mo dẹ̀ sọ fún pé èmi ò monetize n tí mo ń ṣe o mi ò súnmọ́ Awíkonko mi ò mọ Awíkonko náà kò mọ̀ mí sójú mo kàn máa ń wo program Awíkonko ni ṣùgbọ́n tá a bá ní pé mò ń wo program Awíkonko ẹ lè máa tákù Awíkonko kò sí èyí tó kàn mí èmi àti Awíkonko ò níjà n tèmi ń gbìyànjú láti fàyọ ni wípé àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ bàbá Mọ́rọ́nfà yìí mò ń gbọ́ tó ń sọ pé àwọn kan ń fi ìdúnkokò ọlọ́pàá wọ́n fi ń halẹ̀ mọ́ àwọn bóyá ọlọ́pàá máa kúkú wá ṣa gbogbo àwa tá a bá sọ̀rọ̀ lé lórí ńgbà náà ṣùgbọ́n nǹkan ẹyọ kan ni mo fẹ́ kí gbogbo wa mọ̀ tó dájú kábíyèsí bàbá wa Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Akeem Ọ̀wádé bàbá ń táwọn ọmọ wà fún ni káwọn ọmọ gba àwọn bàbá wọn nímọ̀ràn ibi tẹ́ ti bẹ̀rẹ̀ yìí ọba kì í bẹ̀rẹ̀ láti bẹ̀ ẹ̀yin ni kọ́kọ́ lẹ du oyè Aláàfin tẹ́ wà lórí ẹ̀ nísìnyí láwọn aláṣìgbọ́ tí wọ́n ń ṣe ọ̀rọ̀ tá à ń sọ gbọ́ àwa ń sọ̀rọ̀ torí pé àfẹ́ ìṣubú yín ni bàbá gbogbo àwọn tẹ́jọ́ du oyè yìí kì í ṣe gbogbo wọn ni inú wọn máa dùn ṣe wá lérò pé gbogbo àwọn tó ń tẹ̀lé yín tí wọ́n ń ṣe kábíyèsí torí pé nǹkan tó máa jẹ tó rí lọ́wọ́ yín tó oúnjẹ tẹ̀sí tó wà lọ́wọ́ yín tó sì ń jẹ yín nínú pa àwọn tó bá ń tẹ̀lé yín yìí ẹ má gbàgbé pé àwọn kan wọn ò ní fẹ́ kẹ́ jókòó pẹ́ lórí àga yẹn ìṣubú iná máa wá àbí ta ni Mandala ohun ta ni Sàmọ́sà Gúdú ohun ṣùgbọ́n tó bá ń sàmọ́ ẹnìkan tó bá ń ṣe Sàmọ́sà Gúdú ẹ wọ́n rí nǹkan kan jẹ lọ́wọ́ ẹnìyẹn owó ọwọ́ ẹnìyẹn náà ń sàmọ́ iye aṣọ ẹ̀yẹ tó wà lára ẹ̀ náà ń sàmọ́ ẹ jẹ́ kí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kúrò lára ẹ̀ wọn ò ní sàmọ́ nǹkan kan lára ẹ̀ mọ́ ntẹ́mi rò pé ó yẹ kẹ́ ṣe àwọn kan bá bàbá wa Lámídì Adéyẹmí Aláàfin àná wọ́n bá dúye tí bàbá yẹn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yìí ni bàbá ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn ìlú Ọ̀yọ́ ò lè rí bẹ́ẹ̀ ṣe dé báyìí kẹ́ ẹ tó gorí ìtẹ́ mi ò rò pé gbogbo ẹ̀yin àtọ̀ mi kò sí nǹkan kan tẹ́ fi kọlu ra yín kí làwọn kan wá ń tì yín fún kí làwọn kan tó ń tì yín fún ṣé bàbá wa Ọ̀nìrìṣà tó wà lórí ìtẹ́ ń sìn yìí ṣé wọn ò ní sọ nǹkan kan fún bàbá yẹn náà kó ń gbà kó tó ń lọ sórí ìtẹ́ ni wọ́n á sọ nǹkan kan fún un but bàbá yẹn ò fi ṣe wà wò bó ṣe ń dorí ìtẹ́ ló sọ pé àlàáfíà lòun fẹ́ wá nílẹ̀ Yorùbá ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe àbẹ̀wò sílẹ̀ Yorùbá ṣùgbọ́n ọwọ́ ọ̀fẹ́ tí bàbá yẹn nà sí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọba nígbà náà àwọn kan gbà wọlé àwọn kan ò gbà wọlé náà ara tó sì fìyà jẹ ilẹ̀ Yorùbá lè ní ẹ̀ tí ó bá jẹ́ pé bí ẹ ti ṣe dórí ìtẹ́ nǹkan àkọ́kọ́ kẹ́ kọ́kọ́ gbàgbé gbogbo ọ̀tẹ̀tẹ̀ balẹ̀ nítorí kọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ èrò ọkàn yín ni wípé ibo ni dúkù wà láàrin Yorùbá wàhálà wo ni Yorùbá ń dojúkọ ìgbésẹ̀ wo la máa gbé tílẹ̀ Yorùbá máa fi tòrò tó jẹ́ pé àní sí nípò ẹ̀yìn láti ọ̀la títí di ọ̀la tí oníránṣẹ́ bá wá láti ilẹ̀ Gẹ̀ẹ́sì sí ilẹ̀ Yorùbá lénìí ẹ má gbàgbé pé Ilé Ifẹ̀ ló máa kọrí sí o ẹ̀yọ̀kan yẹn dájú ṣùgbọ́n ẹ̀yin olótú àwọn fọ́nrán kan wà lọ́wọ́ mi ètò mi tá bá máa ṣe lẹ́yìn eléyìí ìwọ̀nba lọ̀rọ̀ tí máa sọ àwa ju àwọn fọ́nrán ẹ̀ síta fún àwọn ọmọ Yorùbá kan bóyá ìyẹn á jẹ́ kó rí àwọn aláhesọ yẹn pé tí a bá wo tàn Ọ̀yọ́ dáadáa ṣé irú tó ṣẹlẹ̀ nígbà yá àwọn Baṣọ̀run Gáà yẹn ṣé kò tó ẹ̀kọ́ fún bàbá wa Ọ̀wádé ṣé kò tó pé kọ́ sọ pé ó dà gbogbo àwọn tí mo bálẹ̀ tó ti jẹ́ dúkù ayébáyé yìí látorí mi ẹ jẹ́ kó parẹ́ iṣẹ́ tó wà ní Ọ̀yọ́ ó pọ̀ ju tí kábíyèsí Ọ̀wádé mójútó yìí lọ kọ́ gbàgbé táwọn kan tó kàn jókòó sí ìlú òyìnbó ẹlòmíì wà ní òyìnbó kì í ṣe gbogbo èèyàn tó wà ní òyìnbó lólówó lọ́nà ṣe báwa náà lọ à ń padà wálé
àwọn míì tó jẹ́ pé ọjọ́ orí wa níta gbékérédé tó ti fi wálẹ̀ sílùú yìí tó ti gbàdó òyìnbó lọ láti ọdún bọ́dún àwa ṣe dáadáa àwọn ẹlòmíì ní ò jẹ́ kán lè padà wálé. ṣé àwọn yẹn lè fẹ́ máa gbàmọ̀ràn lọ́wọ́ wọn ní kábíyèsí? ibi tẹ́ máa ti mọ̀ pé ẹ̀rù àgbà ó wúwo púpọ̀. àgbà òdẹ kan sọ̀rọ̀, àgbà ò kì í dá sí gbogbo ọ̀rọ̀ kọ́ làgbà ń rí àti sí. ẹ̀kọ́ kílẹ̀ wa kọ́ ń pè bí kábíyèsí? kò sí tó ń kọ́ bá ń pè bí ju wípé ọba máa ń jinú ni, n tí gbogbo òlú bá bínú sí ọba máa gbé mi síkùn ni. olótù látọdún tí Ọ̀ọ̀nìrìṣà ti gorí ìtẹ́, níwọ̀nba ìgbà tán ti gorí ìtẹ́ tabaka ní 2 mẹ́ta kì í ṣọdún 5 náà. ǹjẹ́ ẹ gbọ́ pé èèyàn kan sọ̀rọ̀ sí rí kó dáhùn padà? ẹ wò ó nígbà ayé kí náà ti ń pè, nígbà ayé Oòduà Nation tó ń gbóná wọn dandandandan, ẹ wo iye thousands of bloggers tó ń sọ̀rọ̀ sí bàbá yẹn. láàárín bàbá àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ tún wá wò ó, bàbá ń ṣe program lọ, wọ́n ń ṣe program nílé Ifẹ̀, ṣé bàbá fúnra ẹ̀ ló pe Sunday Ìgbòho? n tó ń pè lágbà ni ẹ agbálagbà kí nítorí pé nítorí pé ọmọ èèyàn ó pa lé jẹ́, ó bọ̀ ọ̀nà jẹ́, ká wá sọ pé ẹ jẹ́ ká lọ lùpa. tí ọba lùpa ọmọ ta ló fẹ́ fi ṣọmọ? tó bá wá jẹ́ pé irú bàbá wa kábíyèsí Aláàfin Ọ̀yọ́ Akeem Ọwọ́adé àwọn ní èèyàn kan ṣe irú ẹ̀ sí, àmọ́ mọ̀ pé ìgbà tẹ̀yìn ẹ fi bù kọ́ ló máa fi gbé mu ó ti yá jù kí bàbá kọ́kọ́ gbọ́n etí wọn kọ́kọ́ gbọ́n, kán fi òwe lóko kán fi détí. bí ò bá ń ṣe bẹ́ẹ̀, òwe Yorùbá sọ wípé tóògì Yorùbá lanu aláǹgbá ò lè wọbẹ̀. àwọn afọbajẹ Ilé Ifẹ̀ wọ́n máa ń jókòó tí Ọ̀ọ̀nìrìṣà, wọ́n máa ń bá Ọ̀ọ̀nì sọ̀rọ̀ gbogbo gbà ni. ẹ̀ẹ́dẹ̀ lè lọ sí Ilé Ifẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀, kì í ṣe gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ l'Ọ̀ọ̀nìrìṣà máa dá sí. mo rò pé the same thing ló yẹ kí bàbá wa kábíyèsí Akeem Ọwọ́adé ló yẹ kán ṣe. àwọn àti gbogbo àwọn àgbà àjòyè Ọ̀yọ́ ti dúkù wà láàrin wọn. irú bàbá wa Baṣọ̀run ìlú Ọ̀yọ́ àtàwọn àgbà àjòyè kan tán ti pínyà, kí bàbá kọ́kọ́ wá bọ́n ṣe kí ìrẹ́pọ̀ ṣe máa wà. àwọn tó jọ duyè kán kọ́kọ́ parí dúkù àárín wọn, kán wá jùmọ̀jọ́ máa ṣèlú, kán máa yan èèyàn kan ní pọ̀ sí ìlú adẹ́dùn, ìlú a máa dún re. but àwọn kan tó jókòó sílùú òyìnbó wọ́n wá nawọ́ kábíyèsí ẹ má gba ilé, ẹ má gba tọ̀hún. tídìí bá bàjẹ́ tònídìí ló máa dà. àwọn tó bá bàbá tèmi du oyè pàrà tí bàbá mi gorí tẹ́mi ìkéré jù ńgbà náà, láàárín oṣù bíi 6 sọ́dún kan, wàhálà yẹn ni bàbá wa ń ṣe káàkiri. gbogbo wọn náà dẹ̀ bá bàbá mi ṣe papọ̀ lórí ìtẹ́ ọba títí tó fi ṣíwọ́ iṣẹ́ ní age of 110 years old. tábà wá ń bá bàbá mi sọ̀rọ̀, wọ́n ní ó máa yíkun àwa náà jọ kan, àwa nìkan sì kọ́ la máa dùn nígbà náà. ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀, gbogbo àwọn tábàjọ duyè ní kárí wípé a pè papọ̀ àjọṣèlú. òun la bàbá ṣe sọ wípé onílé ló máa ń ṣelé, ará ìgbórè pàápàá àwọn onímẹ̀ṣí. ṣùgbọ́n tá a bá wá torí pé wọ́n ti bá ìjà kan lẹ̀, dúkù kan ti wà lẹ̀, ibẹ̀ ni máa ti bẹ̀rẹ̀. téèyàn bá wá bẹ̀rẹ̀ láti bẹ̀, báwo ló ṣe fẹ́ rójú ráyè láti tòlú? ìmọ̀ràn lélẹ́yìí o, ṣùgbọ́n kí wá fi orí ọ̀rọ̀ yìí tì síbí. gbogbo ẹni tó bá ti lọ sí primary school láti bíi 1960, mo bù kéré bẹ́ẹ̀, láàrin 1960 yẹn làwa wáyé sí àkókò tá a wà yìí. mi ò sọ pé ìgbà tí kòlókòlò mu iléèwé di kàtìkàtì yó, kò sí ẹni tí ó máa lọ sí school nígbà yẹn tí ò ní ṣe history. kò dẹ̀ sí ìtàn history kankan tó fa ọba kan yọ nílẹ̀ Yorùbá kó òun lórí ọba ju Ọ̀ọ̀nìrìṣà lọ. ìtàn tó wà nílẹ̀ yẹn kò dẹ̀ ní burúburú kọ́ mọ́ wá sọ pé inú ilé tán ti bí òun, ilé tó òun kọ́ ló dàgbà ju ilé yẹn lọ, kò lè ṣẹlẹ̀. ẹ jẹ́ bí ipò ọba bá ṣe rí, bí ayò oníkálukú bá ṣe rí nìkan tó. ṣùgbọ́n kí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní diaspora tó jẹ́ Amẹ́ríkà, àwọn tó dúró lórí pé wọ́n fẹ́ wá ìdájọ́ òtítọ́ lórí ikú bàbá Moronfale, bàbá ọba Ọ̀yọ́túnjí, kọ́ má jẹ́ kí èèyàn kankan intimidate wọn.
kan dúró lórí òtítọ́ yìí tí bàbá yẹn bá kàn kú gbé nígbà tó fìyà jẹ àwọn ẹbí ẹ̀ ni kan túṣu désàlẹ̀ kòkò ibi tó bá ti wá nílò ìṣọ̀kan Yorùbá o mo ti bá àwọn àgbààgbà ìṣọ̀kan Yorùbá sọ̀rọ̀ àwọn tó wà Nàìjíríà àwọn tó wà ní within reach of Africa àwọn tó wà ní diaspora àwọn tó wà nílẹ̀ Lárúbáwá gbogbo wọn ti pa òun pọ̀ síbi kan pé àtìlẹ́yìn tó bá béèrè lọ́dọ̀ wa pé ká ṣe fún wọn ẹni tó bá mọ̀ pé òun ò ní nǹkan gidi sọ èmi ò welcome èèyàn pé kéèyàn wà máa lọ́ mí fún precious time ni mo value ẹ̀ gan lórí nǹkan tó dáa mi ò ráyè àti entertain kọ̀ọ̀kan tí o lè ṣe mí láǹfààní tí o dẹ̀ lè ṣe ilẹ̀ Yorùbá láǹfààní ṣùgbọ́n tó bá wà torí pé rally tó wà nílẹ̀ tó ń prepare fún pé ikú bàbá Moro Falẹ ní distraction ọ̀rọ̀ kátikati ni tó bá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ àwa ta ti rò pókè gbogbo ara gbogbo ọkàn la fi sínú pé kí ilẹ̀ Yorùbá máa lọ èmi gẹ́gẹ́ bí èèyàn kan màá sọ fún àwọn èèyàn tèmi tó sọ wípé a máa fara mọ́ bí tí wọ́n lọ yìí màá sọ fún oníkálukú pé kó ronú ẹ̀ lẹ́ẹ̀kan sí oníkálukú dá dúró láyè tiẹ̀ because n tí ò bá ní mú dáadáa wá fún Yorùbá èmi kì í fara mọ́ àwa nítorí pé lágbájá jẹ́ ọmọ ẹgbẹ́ wa ó ṣe báyìí òun ló ṣe báyìí káwa bó tilẹ̀ wù kí ìwúlò ẹ̀ pọ̀ tó nú ẹgbẹ́ àwa á sòótọ́ ọ̀rọ̀ fún but mo rí wípé nínú ètò tí mo ṣe kọjá mo sọ pé kí bàbá wa professor kí náà ti ń pè bàbá Bánjí Akíntóyè olóyè Sunday Adéyẹmọ Ìgbòho prophet Ológun àti Yèyé Dára àti àwọn àgbààgbà kankan tí mo mọ̀ pé wọ́n gba irọ́ láàyè nínú Oòduà nation kán pe Almoruf kán fà á létí kán sọ fún àwọn tó ní pé kán fi ewé ọmọ kán fi mọ létí mo lè fò yí akèrè máa fò kan tí ò ní lè dá dìde mọ́ tó yẹ kó dò ló máa já sí òun nìkan táwa ń sọ o ṣùgbọ́n máa fi èyí máa fi ṣe lọ àwọn tó wá mọ̀ pé nǹkan ń gbénú àwọn fẹ́ kó àwọn kan sórí social media tán bá kó wọn jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ mi kó lórí ẹ̀rọ èmi ò ṣe alásọ kó jẹ́ o tán bá kó èèyàn 10 jáde láṣẹ Ọlọ́run Olódùmarè ìṣọ̀kan Yorùbá níyàn 50 tó máa kó jáde àti go. ọlọ́dẹ ti gbọ́ látẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá ọmọọba Àrẹ̀mọ Abdulateef Adékúnlé Adégoróyè ẹ pé abudu yẹn dáadáa mo wà ní Abdulateef abisi mi yọ àràbá náà ni kí n má yọ Abdulateef Adékúnlé Adégoróyè òyí ẹ máa fi Fáwùyí kún ifá náà ti gúngún ok oya orúkọ ti pọ̀ oya ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè Ifáwùyí ṣọgbogbo ohun àkọ́kọ́ ṣọgbogbo náà orúkọ ti pọ̀ ẹ sọ orúkọ àwa ká tó máa lọ ẹ bá sọ nọ́mbà yín sí àwọn tó fẹ́ dára nọ́mbà tó lè pè wá sí òun ni 081 46 66 0288 081 46 66 0288. òun náà ni ẹni tí bọ́lá tẹnu ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Àrẹ̀mọ Adékúnlé Abdulateef Adégoróyè Ifáwùyí ṣàgbógbòhùn bàbá o àtúnlọ́lá àtúnpalàbọ̀ lọ́jọ́ mi olóòtú àwọn òní pẹ̀lú ìpínlẹ̀ gbogbo ìbílẹ̀ wa ẹ̀wọ́ ọkọ̀ balẹ̀ ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.